sáfù iwájú. haza istihza'u bid-din, ìfẹ̀sìn Ọlọ́run ṣe yẹ̀yẹ́ lélẹ́yìí. ìfi ẹ̀sìn Ọlọ́run ìfisẹ̀ yẹ̀yẹ́. lakum dinukum waliya din. ẹsẹ̀ tí kéde ní òsè tí káwa ní òsè tí wa. ẹ wo ohun tí ń tírèdì lọ́wọ́ kí n má ti lọ sọ́dọ̀ àwọn gómìnà. ẹ wo ohun tí ń tírèdì lọ́wọ́ lórí social media. ọmọ akọrin tó bú àwọn àfáàndé oníyìí. ìfẹ́ pé orúkọ tí wọ́n tó lóun jẹ́ ní mùsùlùmí orílẹ̀-èdè tí kù ní mùsùlùmí. àmọ́ kẹ́ ẹ fi mọ̀ Wasiu. come out boldly. àwọn èèyàn sẹ́ndì kínní òsì ni léyìí tọ́pọ̀ wọn ń wo pé kí ni tèmi pẹ̀lú ẹni yìí. tó fi sọ wípé bona fide member Celestial Church lòun. kọ́dọ̀ òun tún kọ́ ṣọ́ọ̀ṣì. wá mọ ìmọ̀ṣẹ̀ṣẹ̀ wá gẹ́ẹ̀tì pé kí làwọn èèyàn sẹ́ndì rẹ̀ sí mi sí. sẹ́mi kó tún lálá sàlátù. ó tún dá sàlátù lẹ̀. ọ wá wípé gbogbo bí ẹ̀sìn lòun wọ́lọ́run sí. gbogbo bí ẹ̀sìn iná lòun wá Ọlọ́run sí. léyìí tí ń sọ fún wa ni pé fún màánà ní fún màkàfàrù. tẹ́rí pẹ́rọ rẹ̀ ọ̀kàn ní àmáhùn èèyàn jẹ́ ń dádùn. ìgbà mọ́ wá gbọ́ kí ìkọ́kọ́ fẹ́ gbọ́ ọmọ nígbà tí wọ́n ń di pé ń lọ bíi mẹ́wàá ẹnìkan ti ẹ̀wà ni mo sẹ́ndì ó wá tún text message mo sẹ́ndì voice note sí yín mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo wá gbọ́. èyí tó wá attract mi lọ́wọ́ ọ̀kan yìí fẹ́rí pé nǹkan chọ́ọ̀chì òun lọ sí chọ́ọ̀chì máa lọ. ọ wá ní gbogbo bí ẹ̀sìn lòun wá Ọlọ́run sí. innahu la yuflihul kafirun wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bi. àwọn àfáà tí wọ́n súnmọ́ àkúrú mọ́ àwọn tí wọ́n súnmọ́ àmọ́ àwọn tí wọ́n ń pè lélẹ́rẹ́ wọ́n ṣèyàwó wọn kó mọ́ wọ́n ṣe bá dé wọ́n ń pè nípe wípé olórin tẹ̀sìn ló ti jọra wọn. eléyìí wá jáde play tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn dìfẹ́ǹdì rẹ̀ bàbá wa sọ fún wípé ìgbà tó ti apologize ó lè torí ẹ̀ kó inú ẹ̀sìn. nígbà wọ́n wí yìí wẹ́n Mufti orí ìwé ìgbà náà pé tó jẹ́ kó wọ́n àmọ́ nísìn ó yẹ kí Mufti ó jáde àti gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ wọn pé Wasiu onílù ó ti di kèfèrí ó ti kú ọmọ ẹ̀sìn wa torí wípé èyí ń ṣe Islam. Mọ̀ bí ẹni tó mú ìrí Ọlọ́run fún ni mo kà á kún an insult to the entire Muslims. ó wí ni pé fẹ́ẹ̀mọ̀ tí wọ́n ń pè ní bona fide bó ti wí nífà bona fide very strong member àwọn tí ṣe pé bí wọn ò bá rí wa nǹkan ṣe nísẹ̀lẹ̀ yóò tún wá lọ mọ́sálásí ìjímọ̀ ìmọ̀ọ́mù kó tún máa wá ṣàdúrà fún lóye yóò tún wá lọ yídì wọ́n fún lóye láyè ní yídì àbásàlátù tó dálẹ̀ báwọn àfáà tí ń bẹ ń bẹ̀ tí wọ́n bá ṣe àwọn tó bí ní ganu sí abájọ ewu bó ti wọ àwọn àfáà lórí kìíní iṣẹ́ ó wọ̀ wọ́n níwò àwọn ẹran wọ̀nyí pé ta làwọn eléyìí. ìtò ń wí jọ́nà ṣẹ̀ṣẹ̀ ń yé èèyàn ni pé èmi sara yín ara yín ló kú
ilé ìyá àwọn tó dára yín ló yẹ kẹ́ ẹ lọ kí lè wá wá yìí. Èsì ìjọ náà lọ́sẹ̀sẹ̀ wá gbé jáde pé bona fide celestial church go alone. Àgbẹ̀ Mufti inú ẹ̀ jáde sọ ní eléyìí kí n wà pàtíkùlà báyìí rí. Kí Mufti ó jìnà sí eléyìí. Òun nìkan kọ́ àti gbogbo àwọn àfáà tí ń bá ń gbélé yìí sí. This is an insult on Islam and the entire Muslim race. Bẹ́ẹ̀ni. Subhanallah. La aiba fi Yoruba siwa anna dinahu kadini nasara la kadini Muhammadin. Yorùbá a sì sọ ẹ̀sìn Ọlọ́run a sì sọ di yẹpẹrẹ. Eléyìí náà mo bá tó bọ́yá múra Mọ́kà ọdún yìí nìsín tó tún máa lè kọrin níjọ́ Àràfá. Àwọn onísúnmọ̀ àmà ní súnmọ̀ káfàrú kí gbogbo mùsùlùmí ó fi hàn pé èé sára wa àpò ti dìnẹ́ǹsì wa yìí àwa náà dìnẹ́ǹsì wọn náà. Ó ní kò sí gbogbo bí ẹ̀sìn èyí tó attract nínú gbòòrò wá Ọlọ́run sí ìsọ́sà ìjọ wọn tiẹ̀ ìjọ wọn oyè kan tí wọ́n fún ọjáde tó lọ́sọ mọ́jú tó ẹ̀mọ̀ pé ló sàlẹ̀ léyìí. Ọ̀kan kìíní kan àyùbá kò ń tẹ̀ padà olóyìn padà oní kírísítẹ́nì òun náà ti kú eléyìí náà ti kú inú ẹ̀sìn. Èyí tó attract wa ń bẹ̀ ni pé wọ́n láwọn tí wọ́n ń fọ́lò rẹ̀ nínú mùsùlùmí tó fi dá àsàlátù lẹ̀ táwọn èèyàn fi kó sínú àsàlátù. Nítorí yẹni wípé kí gbogbo àwọn tí ń jẹ́ mẹ́mbà àsàlátù ní inú kan wọ́n ṣe public announcement àkú onú àsàlátù rẹ̀ àbá lé ọ̀kan ní méjì ni. Òun ló ní owó wọ́n sì wá wọ́n ganu síbẹ̀ ní Allahu Akbar. Àmọ́ ẹgbẹ́ ìtọ́lọ́run sọ fún àwọn mùsùlùmí innal ladhina kafaru min ahlil kitabi wal mushriki fi nari jahannam. Ọlọ́run ló wí. Ẹni ọba ti ya kèfèrí àtẹlẹ́bọ Ọlọ́run ni wọ́n wọ̀ náà. Mùsùlùmí ò gbọdọ̀ dáùtù wípé kèfèrí ọ̀wọ̀ náà. Mùsùlùmí tẹ́ bá rí tí ń sọ